Good afternoon, my people. This is your girl Mashola Gist TV. Ẹ káàbọ̀ sórí ètò wa ìní o. Gist tèmi tá a mú wá ò ní pé Queen Naomi wọ́n wà shocked nígbà tí Ọọ̀ni of Ifẹ̀ tó ń wá sí church wọn fún wọn láti bá wọn sọ̀rọ̀. Ẹ̀yin èèyàn wa, wọ́n ní ìgbà tí Kábíyèsí wọ inú church wọn, wọ́n ní Queen Naomi ní láti jáde ni láti lọ bá wọn sọ̀rọ̀. Gist tèmi ni. Ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. If today is your first time on my channel, please can you go straight and press the notification bell so that whenever I post any gist, you can get it. My name is Mashola. I normally speak Yoruba on my channel and sometimes English. To my whole subscribers, I say thank you. God Almighty will bless you. Òkè lọ́lá yín á máa lọ́lá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Èmi ọmọ yín ni o, Mashola Gist TV. I normally talk about royalty gist and celebrity gist. Thank you. Subscribe, like and share. God bless you all. Today's gist wọ́n ní Kábíyèsí lọ sí church Queen Naomi ní àná láti lọ ṣe service pẹ̀lú wọn, láti lọ bá wọn sọ̀rọ̀. Wọ́n ní Queen Naomi láti jáde bọ́ síta kúrò nínú church láti lọ bá Kábíyèsí. Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní discussion tí wọ́n lọ discuss o. Wọ́n ní nípa travelling wọn ni. Wọ́n nítorí Queen Naomi ní pé ẹ̀mí Ọlọ́run kò bá wọn sọ̀rọ̀ láti travel pẹ̀lú Kábíyèsí. Bí a ṣe gbọ́ ni o, allegedly ni o. Ṣé ẹ mọ̀ bí mo ṣe máa ń sọ, mi ò bá Kábíyèsí gbé palace o. Nǹkan tá a gbọ́ la ní ká torchlight sí yín. Wọ́n ní Kábíyèsí dẹ̀ sọ yí pé brother Kábíyèsí gan advise wọn pé tí wọ́n bá fẹ́ travel out, wọ́n lè lọ sí local place, nice place, kan lọ fún vacation bẹ́ẹ̀. Ìyẹn ní Abuja or any other place tó jẹ́ pé ó wà very very special. So wọ́n léyìí ni Kábíyèsí lọ bá wọn ní church pé kí àwọn bá wọn sọ ọ̀rọ̀ yìí. Ẹ̀yin èèyàn wa, bí a ṣe gbọ́, wọ́n ní pé Kábíyèsí wọ́n ń try láti gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ Queen Naomi yìí, wípé wọ́n fẹ́ gba Queen Naomi àti ọmọ wọn padà sínú palace. Wọ́n ní àwọn ẹlòmíì tí ẹ̀ advice Kábíyèsí pé bóyá kí wọ́n fi wọ́n sí a special place, a special house, káwọn àti ọmọ wọn wà ń bẹ̀. Wọ́n ní ṣùgbọ́n Kábíyèsí ní rárá, orí adé òun sùn ta o, àwọn fẹ́ ìyàwó àwọn àti ọmọ wọn padà. Ẹ̀yin náà rí i pé marriage Láìdé right now, Kábíyèsí ò dẹ̀ ni, wọn ò gbégbèsè kankan mọ́ lórí ẹ̀ nítorí ọ̀rọ̀ Queen Naomi ni gbogbo everywhere ṣe wà quiet. So right now, ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà mọ̀ pé Dr. Elizabeth gbé a lot of ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ Kábíyèsí àti Queen Naomi. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé bàbá wọn náà gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ Kábíyèsí àti Queen Naomi. Nígbà tí Kábíyèsí wọ chọ́ọ̀chì, wọ́n ní pé everybody was shocked. Wọ́n ní Queen Naomi gan was shocked pé it was a wonderful day for that church, pé gbogbo àwọn church wọn wà shocked. Ẹ̀yin èèyàn lé, gbogbo ọ̀rọ̀ Kábíyèsí àti Queen Naomi, bàbá wọn ò dákẹ́, Dr. Elizabeth náà ò dẹ̀ dákẹ́. So wọ́n fẹ́ kí gbogbo kinní settle. Wọ́n ní pé ní ìsìn Queen Naomi àti Kábíyèsí ti ń come around, wọ́n ti ń sọ̀rọ̀, because ẹ mọ̀ pé relationship tí ọmọ bá ti wà láàárín ọkùnrin àti obìnrin, relationship tó yẹ pé ó lágbára ni o. Kábíyèsí ò lè fi Queen Naomi sílẹ̀ nítorí wípé a lot of benefits ló wà nínú relationship àwọn àti Queen Naomi. Queen Naomi ò ń ṣe obìnrin tó jẹ́ pé ẹ lè rí commonly, wọ́n scarce. Irú àwọn obìnrin báyẹn wọ́n ṣọ̀wọ́n láwùjọ. So ẹ̀yin èèyàn tẹ́ máa ń tẹ́ pé ẹ kí Queen Naomi fi Kábíyèsí sílẹ̀. Okay, ṣé ẹ fẹ́ kí Queen Naomi máa bímọ kiri ni? Lóòótọ́, mi ò lè advice Queen Naomi o, kán má, tó bá yẹ pé wọn ò love Kábíyèsí mọ́ o, mi ò lè advice wọn kán move on pẹ̀lú Kábíyèsí. Ṣùgbọ́n what about the child? What about their son? Báwo lẹ ṣe fẹ́ kán feel? So èèyàn gbọ́dọ̀ máa put irú àwọn nǹkan báyìí into consideration ni. Lóòótọ́ wọ́n lè má feel bí wọ́n ṣe feel fún Kábíyèsí tẹ́lẹ̀ mọ́, bọ́ ọmọ wọn ń kọ́.
ọmọ wọn ń kọ́. A ní láti wo ti ọmọ wọn, ìyẹn gangan ni kókó nínú ọ̀rọ̀ yìí, ìyẹn gangan ló wà important. Ẹ ní kí Queen Naomi move on, kán lọ marry ọkùnrin mi, ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn wa. Ọkùnrin wo ló fẹ́ fẹ́ Queen Naomi? Ọkùnrin wo ló lè bá Kábíyèsí figagbága? Àmọ́ máìndì Queen Naomi, àmọ́ máìndì wọn. Lóòótọ́ Queen Naomi lè máa sọ pé àwọn ò love Kábíyèsí, àwọn ò love Kábíyèsí. Ṣó dénú Queen Naomi? Báwo la ṣe mọ̀ wípé ọ̀rọ̀ tó ń sọ ìbínú kọ́ná fi ń sọ? So ẹ̀yin èèyàn wa, bí a ṣe ń sọ lọ, Kábíyèsí lọ sí chọ́ọ̀chì wọn l'Ákúrẹ́ láti lọ bá wọn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ vacation yìí náà ni. Èní ló yẹ kán lọ tẹ́lẹ̀, wọ́n ní Queen Naomi ní àwọn ò tí ì gbọ́ èsì láti ọ̀dọ̀ Ọlọ́run. So gist ta gbọ́ níta ní ká mú wá fún yín ẹ̀yin èèyàn wa. Kábíyèsí ní àwọn ò lè fi Queen Naomi sílẹ̀ láti lọ òun. Wọ́n ní they are bone of bone and flesh of flesh. So wọ́n ní nǹkan tí Kábíyèsí bá wọn sọ nìyí. So ẹ̀yin èèyàn lé gist ta gbọ́ níta ní ká mú wá fún yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ní wákàtí ọ̀wọ̀ yìí, etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di o. Ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe, like, ọwọ́ ìdí kò ní kan ìsàlẹ̀ àpò. Òkè òkè lọ́lá yín á máa lọ ní àṣẹ Ọlọ́run ọba. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, èmi ọmọ yín Máṣọlá ni o. Ẹ share this video, ẹ like, ẹ subscribe o. God Almighty will bless you. Thank you so much.